eléyìí tí a fẹ́ kọ́ wa lónìí ó ní àgbo tí a máa ń ṣe fún àwa obìnrin àti ọkùnrin. Obìnrin tó bá jẹ́ pé ó máa ń pẹ́ kí ó tó da omi ra nígbà tó bá rí tóun àti olólùfẹ́ rẹ̀ bá wà papọ̀, a wá bá ṣeré omi tó yẹ kó dà lára ẹ̀ tí a fi gbádùn nǹkan tí a fẹ́ ṣe, omi yẹn ò wá, gbogbo ẹ̀ ó gbẹ fúrúfúrú ni. Tẹ́sí mọ̀ pé tí irin bá lọrin, irin tó lọrin, irin a máa gbóná nígbà tí irin bá lọrin láìsí ọ́ìlì lára irin tó ń lọ irin. Ọ́ìlì ni omi tó ń jáde láti ara àwọn obìnrin wa nígbà tí a bá fẹ́ sáré ìje. Tí a bá fẹ́ ṣe tó yẹ obìnrin tó jẹ́ pé òun ò kí ń da omi ra nígbà tó bá fẹ́ rí olólùfẹ́, nǹkan burúkú ni, ìnira ló máa ń jẹ́ fún olólùfẹ́ kejì torí pé àti wọlé yóò ṣòro, gbogbo yóò há dígbádígbádí ni. Ìwọ obìnrin tó kí ń da omi ra, gbọ́ mi, bá mi lọ wá ilá tí à ń jẹ, ilá tí à ń jẹ yẹn, bá mi wá. Ẹ bá mi gé ilá yìí kéékèèké, ẹ bá mi gé kéékèèké, ẹ sànù, ẹ gé kéékèèké, ẹ kó sínú abọ́ kan. Ẹ bá mi wá kànáfùrù, powder kànáfùrù, ẹ bá mi gbé òun náà sí ẹ̀gbẹ́ kan. Wọ́n ń pe kinní kan ní atalẹ̀ pupa tí ó gbọ́ ara mọ́, tìmẹ́ríkì kọ́ lẹ́ ń pè é, tìmẹ́ríkì. Ẹ bá mi wá powder tiẹ̀ náà kó náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé ẹ rí omi tí ilá tí a da omi sí yìí, ẹ jẹ́ kó omi yẹn pọ̀ mẹ́ dáadáa. Nígbà tí a bá fẹ́ sáré ìje tó ti kù bí 30 ìṣẹ́jú, ó ti yé yín, tí a fẹ́ ṣeré, àwa obìnrin a wá mú, a yọ omi yìí, omi ńlá yìí, a yọ sínú kọ́ọ̀pù kan bí ṣọ́ọ̀tì méjì, tó ti yé yín, a bù díẹ̀ kànáfùrù yìí, powder yìí, a bù díẹ̀ sínú omi tí a yọ yìí àti powder atalẹ̀ pupa. Ó yẹ jẹ́ ká rò papọ̀, ẹ jẹ́ ká rò papọ̀, ẹ jẹ́ kí a wá gbé mu kí a mú. Tó bá ti kù bí 30 ìṣẹ́jú àbí ìṣẹ́jú 25 tí a fẹ́ wọ orí pápá, ìgbà yẹn ni a máa lo iṣẹ́ yìí. Bí a ṣe máa lò nìyẹn. A lè máa lò lójoojúmọ́, àwọn obìnrin ojoojúmọ́ ẹ jẹ́ ká máa lò. Ọkùnrin náà lè lò ó ṣiṣẹ́ fún àtọ̀ tó bá sàn fún ọkùnrin. Ẹni tí àtọ̀ rẹ̀ ò bá kí dáadáa fún àwọn ọkùnrin, ó lè jẹ́ ilá ìròkò, ó lè jẹ́ ilá àgírí, kó sà ti jẹ́ ilá tí à ń jẹ náà ni. Ẹ bá mi gé kéékèèké sínú ike kan. Ẹ bá mi bu omi sí kó pọ̀. Láti bomi sí ó ti pọ̀. Ẹ bá mi wá oyin ìgàn, oyin original ni o, bá mi wá. Ṣé ẹ rí omi ńlá yìí, a wá yọ sínú kọ́ọ̀bù kan, ẹ bá mi wá ẹyin ìbílẹ̀, ẹyin òróró ìbílẹ̀ kan, ẹ fọ́ sí. Ṣé ẹ rí funfun tó wà ní ẹyin yẹn, òun là á fọ́ sínú ẹ̀ o, pupa yẹn à ní jẹ́ kó débẹ̀ o, funfun yẹn là á yọ sí. Ẹ jẹ́ ká wá rò papọ̀ mọ́ oyin ògidì tá a mọ̀ sí oyin ìgàn, ẹ jẹ́ ká rò papọ̀, ẹ jẹ́ ká máa mú. Ìwọ ọkùnrin tí àtọ̀ rẹ bá sàn tí ò ní ẹyin, òun ni eléyìí wà fún. Àkọ́kọ́ yẹn ni obìnrin, ẹlẹ́ẹ̀kejì ni àwa ọkùnrin la ní eléyìí. Ẹni tí àtọ̀ rẹ bá sàn, tá fẹ́ kó kí afàtọ̀ tó dájú dáadáa ni. Ó dájú o, àmì Elédùmarè dájú jùlọ. Ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan, ẹ jẹ́ ká máa ṣe wọ́n. Àmọ́ bá wá ní 2 mẹ́ta náà ní oògùn. Ọ̀pọ̀ kọ́ ló oògùn, 2 mẹ́ta ó ní oògùn. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ kí a ṣe wọ́n. Àlọ́ náà bá kò ní fi wá sílẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe wo prógrámù yìí, ẹ máa share ẹ̀, ọwọ́ tẹ̀ fi ń share ẹ̀, ọwọ́ tẹ̀ fi ń tẹ like, ẹ̀ ní fi ọwọ́ yín gbé ọmọ sí. Ẹ̀yin tẹ̀ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share prógrámù yìí, ẹ like, kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Ẹ ṣé o.
àpò sásámùrà kì í gbẹ àní wá owó tì láṣẹ Ìdùmarè. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ taya tọmọ tẹbí tará. Ẹ lè fẹ́ pè mí lórí àwọn nǹkan tí a sọ yìí. Nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08087533584 tàbí 08039336675. Orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide. Ire o, ó dàbọ̀.